Matteu orí kìíní ẹsẹ̀ ìkarùnléníogún. Òun kò sì mọ̀ títí ó fi bí àkọ́bí ọmọkùnrin, ó sì pe orúkọ rẹ̀ ní Jesu. Ohun tí ẹ̀mí mímọ́ ń sọ ní kúkúrú ni pé Jósẹ́fù ọkọ Màríà wọn bára sùn títí wọ́n fi fẹ́ra. Ohun tí ẹ̀mí mímọ́ ń sọ nìyẹn. Ká bá sì wo ohun tó ń ṣẹlẹ̀ nígbà yìí, a rí pé kí ọmọkùnrin àti ọmọbìnrin bá ti ń fẹ́ra, kẹ́ tó dájú wọ́n ti ń bára sùn. Àwọn tí ò fẹ́ra gan bára sùn. Àwọn tó yẹ pé wọ́n ríra gan fọ́jọ́ kan fún wákàtí kan gan wọ́n bára sùn. Ní òní agbára náà ẹ̀mí Ọlọ́run ó gbé ẹ kúrò nínú ìfẹ́kúfẹ̀ẹ́. Ní òní ẹ̀jẹ̀ Jésù ó dárí gbogbo ẹ̀ṣẹ̀ ìfẹ́kúfẹ̀ẹ́ tó ti dá, ó dárí jẹ́ lórúkọ Jésù. Agbára tó máa fi dúró gẹ́gẹ́ bí ọ̀dọ́ títí ó fi bá ní ọkọ, tó fi máa fẹ́yàwó, tó fi máa fẹ́ ọkọ kọ́lọ́run kó fún ẹ ní agbára náà. Ìlànà Ọlọ́run ni pé ẹni tó yẹ kó mọ̀ ẹ́ gẹ́gẹ́ bí obìnrin, ẹni tó yẹ kó mọ̀ ẹ́ gẹ́gẹ́ bí ọkùnrin ni ọkọ àbí ìyàwó ẹ̀ tí o ti fẹ́ tinétọ̀nà, tó ti fẹ́ nílànà ìgbàgbọ́, tó dẹ̀ ti fẹ́ nílànà òfin. Kì í ṣe ẹni tí ó pàdé ní kọ́nà tàbí tó pàdé níta gbangba. Ẹni yẹn nìkan ló yẹ kó mọ̀ ẹ́. Ní òní agbára tó máa tú ẹ sílẹ̀ kúrò nínú ìfẹ́kúfẹ̀ẹ́ kí ọ̀run kó gbé wọ̀ ẹ́. Agbára àti rìn ní ọ̀nà òdodo tó fi máa para ẹ mọ́ bí ó bá ti fẹ́ ìyàwó tó ti fẹ́ ọkọ, tó fi máa para ẹ mọ́ níní ọkọ níní aya kọ́nà kó gbé wọ̀ ẹ́. Agbára láti mú ojú kúrò nínú àgbèrè, nínú panṣágà, tí ẹ̀mí àgbèrè tó fi máa jáde kúrò ní ara ẹ, tó fi máa di ọ̀tá ẹ, kí ẹ̀mí ọ̀run, kí agbára ọ̀run kó gbé wọ̀ ẹ́. Ní àti òní lọ, mo gbàdúrà fún ẹ pé kó rìn ní ọ̀nà òdodo àti ọ̀nà òtítọ́. Jósẹ́fù jẹ́ bí alápẹ̀rẹ̀ agbára, ó sá fún àgbèrè. Àgbèrè ń fa Jósẹ́fù ń sá lọ, ó tẹ̀ faṣọ ẹ̀ sílẹ̀. Agbára àti sá kúrò nínú àgbèrè, agbára àti sá kúrò nínú àgbèrè kọ́nà kó gbé ẹ̀. Bẹ́ẹ̀ ni ó rí ní orúkọ ti Baba, bẹ́ẹ̀ ni ó rí ní orúkọ tọmọ àti ti ẹ̀mí mímọ́.